Ẹ kú ilé ńlá kára lé ẹrì wá ńlá ṣèrò ọ̀nà. Èmi ọ̀rẹ́ yín Òkunlọ́lá Àmọ̀ó lórí ètò òwe lẹṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV. Àná ni mo tún ti wà lójú ìwòran wa lónìí fún tọ̀sẹ̀ yìí lórí ètò òwe lẹṣin ọ̀rọ̀. Kí ni tá a fẹ́ wò lórí ètò òwe lẹṣin ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ yìí? Àwọn òwe Yorùbá bíi mẹ́wàá tàbí kátà pé àwọn òwe Yorùbá díẹ̀ tó dá lórí igi. Àkọ́kọ́ ni pé Yorùbá máa pòwe tó jọmọ́gi pé igi pọ̀ nígbó ká tó fọ̀mọ̀ gbẹ́lù, igi pọ̀ nígbó ká tó fọ̀mọ̀ gbẹ́gbẹ̀du. Èkejì, Yorùbá tó lè pòwe míì tó jọmọ́gi pé igi tó tọ́ kì í pẹ́ nígbó, igi tó tọ́ kì í pẹ́ nígbó. Òwe ẹlẹ́ẹ̀kẹta tó tún dá lórí igi, Yorùbá mọ̀ pé igbó kì í dí gángan kẹ́ni mọ́ mọ̀rókò. Ìyẹn ni pé kò sí bí ó ti dé inú igbó tá à ní dági ìrókò mọ̀ yàtọ̀. Ara òwe míì tó dá lórí igi ni pé àràbà túnra mú odò ń gbá rere, igi làràbà igi lòró ní arére. Wọ́n tún lè pé bọ́gbọ́n bá foro tó fọ́ àràbà ẹ̀kúlé àgọ̀ ni ó bọ́ sí, igi lóró igi làràbà. Àwọn òwe míì tó jọmọ́gi, wọn á ní kíni gbẹ́dógbẹ́dó fẹ́ fi igi ọ̀gẹ̀dẹ̀ gbẹ́, kí látẹ́gùn ó fi igi gẹdú ṣe. Òwe tó dá lórí igi ni. Yorùbá tún máa pòwe míì pé ewúro làgbà igi, igi gbogbo ẹ bọ̀wọ̀ fẹ́wúro, ewúro làgbà igi. Wọn a máa tó pòwe pé àìlèjà lójúde bàbá mi ò débí, ọdẹ ojúde bàbá ẹni kì í gbèjà ẹni. Ara òwe tó dá lórí igi ni. Òwe míì tó tún jáde látara igi náà ni pé Yorùbá ní akọgi òun la fi gbẹ́ òòlù, akọgi la fi gbẹ́. Wọ́n tún lè pòwe pé akọgi kì í ṣoje. Yorùbá tún máa pòwe pé àtọ̀sán àtòru igi tí bá ń gbakọ kì í sùn. Òwe Yorùbá míì náà tún ni pé anígi ọ̀ta kété kọ̀pẹ́ orin, abáníkígi ọ̀ta kété kọ̀pẹ́ orin jìnnà, ìtàkùn ọ̀rá nílẹ̀ pẹ́. Àwọn òwe Yorùbá tó dá lórí igi ni. Ó pọ̀ lọ́wọ́, ó pọ̀ gan ni, ṣùgbọ́n nítorí àkókò ká má bàa gbára wa ní àsìkò púpọ̀ nítorí owó tẹ̀ ń ná tẹ́ fi ń wò wá. Lágbára lọ́wọ́ Ọlọ́run nílé iṣẹ́ Ìkòkò Àṣà TV, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ojú yín ò ní fọ́ o, etí yín ò ní di o, gbogbo ẹ̀yà ara tó lódùmarè fún yín ọ̀kankan ò ní ṣáájú yín lọ ṣáájú lé ọ̀run. Ẹni bínú tí ń túlé, ẹni ní sùúrù tí ń pààyàn, táyé òfin pamọ́ sí yín lọ́run ò ní béèrè rẹ̀ lọ́wọ́ yín. Ìpàdé èmi àti yín lọ́jọ́ mẹ́jọ ó di wọ̀ bí ọjọ́rọ̀.